àmì ayé àkọ́kọ́ tí ènìyàn bá sùn tí wọ́n bá rìn mọ́lẹ̀ gbogbo ire tó yẹ kó gbà nínú ọdún yẹn òun làwọn wọ̀nyẹn wá gbà lọ́wọ́ yẹn o. bí wọ́n rìn èèyàn mọ́lẹ̀. gbogbo wọn bá rìn èèyàn mọ́lẹ̀ àmì ayé ni gbogbo ire ẹni tó ń bọ̀ nínú ọdún yẹn ayé gbà lọ́wọ́ ènìyàn. mirror tó bá ti jẹ́ standing glass ilé tó wà lára kọ́ńbọ̀dù yín ni àbí tẹ́ ṣe standing tá a lẹ́ bá lẹ́ kán sọ fún wọn kán faṣọ bo gíláàsì yẹn àmì ni nítorí pé monitoring ló jẹ́ fún àwọn àgbà. níjọ́sí ẹ ṣàlàyé pé bí eṣinṣin bá kóra jọpọ̀ síbì kan bóyá sílé èèyàn tàbí ibi tí èèyàn ti ń tajà kí ni ó túmọ̀ sí bàbá. aáyán kan tó bá mú ẹ gbàm àṣírí ni o. tí aáyán bá mú yàn. tó bá mú ẹ lẹ́sẹ̀ àbí apá àbí tó ṣáà mú ẹ wọ́n fẹ́ fàárẹ̀ kan ṣe olúwa ẹ̀. bàbá ọ̀pọ̀lọpọ̀ ilé ni aáyán wà. aáyán mìíràn máa ń mú yàn aáyán tá ayé ti bàlẹ́ kì í ṣe gbogbo aáyán ló mú yàn ó lélẹ̀ tó máa yàn fún yàn. tó bá rí ẹyẹ òwìwí tó bá bà sẹ́gbẹ̀ ilé rẹ tó pẹ́ díẹ̀ kó tó fò tó ké hú bó ṣe ń ké yẹn àmì ni o. kú dédé àkókò yìí ẹ káàbọ̀ síkànnì Òjó Awógbèmí Kábíyèsí TV akíwa o lẹ́ẹ̀kan sí jákèjádò àgbáláyé tó bá jẹ́ pé lóòrọ̀ lẹ́wà bó sì jẹ́ pé lọ́wọ́ ọ̀sán bó jẹ́ pé lọ́wọ́ alẹ́ lẹ́wà láyìíká yìí tẹ́ bá wà akíwa lọ́kùnrin lóbìnrin. bàbá tẹ̀ ń wò yìí tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín rèé tẹ́yìn ń rí wọn àwọn ni wòlíì Samuel Adéyẹmí Ògúnṣakin. lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa ohun tí a pè ní àmì ayé lórí ètò àṣírí inú ayé. láwọn oṣù bíi mélòó sẹ́yìn a sọ̀rọ̀ nípa àmì ayé a mẹ́nuba àwọn kankan tí ń ṣẹlẹ̀ sọ́mọ ènìyàn tọ́mọ ènìyàn kì í ṣàkíyèsí tó sì máa ń da ìrìn àjò ọmọ ènìyàn rú bíi pé kí a ṣàdédé rí eṣinṣin ìyẹn eṣin lórí igbá èèyàn tàbí láyìíká èèyàn. kì í ṣe pé kéèyàn rí eṣin lásán o àwọn eṣin kan wà jẹ́jẹ́ tiwọn ni wọ́n ń lọ gẹ́gẹ́ bí àlàyé tí bàbá ṣe. nígbà míì ó lè jẹ́ èèrà kékeré tó gbé nǹkan funfun sẹ́nu bíi gàárì ṣé ẹ ti gbàgbé bàbá sọ nípa rẹ̀ ńjọ́ náà. ṣùgbọ́n lórí àmì ayé yìí à ń tẹ̀síwájú torí ọ̀pọ̀lọpọ̀ ló ń pè wá tí wọ́n ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa wípé àwọn kankan ń ṣe wọ́n o ara àwọn kan tó jẹ́ pé wọ́n á ní wọ́n kórìíra ọjà wọn àwọn ẹ̀mí ìkórìíra tá a bá ní sí ọmọ làkejì ẹni tí wọ́n ń kórìíra wọn ló ṣeé ṣe kó jẹ́ wípé àmì eṣinṣin ti ń wáyé láyìíká wọn ṣùgbọ́n tí wọ́n ṣe àkíyèsí ẹ̀. àwọn àdìtú yẹn àwọn àṣírí yẹn ni bàbá fẹ́ mẹ́nubà lásìkò yìí. bàbá ẹ kọ́ bá wa dárúkọ yín fún gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa. mo kí gbogbo ẹ̀yin àgbáyé o wòlíì Adéyẹmí Ògúnṣakin lórúkọ tèmi o láti inú ìjọ Healing Christ Apostolic Church ní Àkúrẹ́ Olóyè Mẹ́kùn. mo kí yín pé ẹ tún kú ọjọ́ mẹ́ta kan. bàbá àmì ayé tẹ́ sọ̀rọ̀ nípa ńjọ́ sí. bẹ́ẹ̀ni. onírúurú ènìyàn ni wọ́n wò jákèjádò àgbáláyé. bẹ́ẹ̀ni. wọn ò jẹ́ káwa gan sinmi tí wọ́n ń gba nọ́mbà yín lọ́wọ́ wa pé àwọn fẹ́ bá yín sọ̀rọ̀. bàbá ẹ ní àṣírí ayé yẹn pàápàá jùlọ àmì inú ayé ẹ ló jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ó jinlẹ̀ ó pọ̀. bàbá ẹja ṣàlàyé a tún sọ nínú rẹ̀ báyìí. ó yá bàbá. àkọ́kọ́ àmì ayé àkọ́kọ́ tí ènìyàn bá sùn tí wọ́n bá rìn mọ́lẹ̀ gbogbo ire tó yẹ kó gbà nínú ọdún yẹn òun làwọn wọ̀nyẹn wá gbà lọ́wọ́ yẹn o. bí wọ́n rìn èèyàn mọ́lẹ̀. wọ́n bá rìn èèyàn mọ́lẹ̀ àmì ayé ni gbogbo ire ẹni tó ń bọ̀ nínú ọdún yẹn ayé gbà lọ́wọ́ ènìyàn àfi tó bá múra sàdúrà. èyí tó tún tẹ̀lé bí rẹ̀ bí ènìyàn bá ń lọ tí aláǹtakùn kọ́ láti òkè tó kọ́ tó yí bí okùn ìdí ayé kan nìyẹn o. wọ́n ti mú gbogbo ire olúwa ẹ̀ wọ́n ti dé ṣùgbọ́n kò sóhun tí Ọlọ́run ò lè ṣe. àmì mìíràn tí ènìyàn bá rí àwọn èèrà dúdú tí ò gbé nǹkan kan sẹ́nu rárá. àwọn èèrà kéékèèké wọn. ò tá a bá ti ríru rẹ̀ ìfàsẹ́yìn ni o. tí wọ́n bá rí ṣé tí wọ́n ń lọ. tó rìn lọ bẹ́ẹ̀ yẹn táàrí tó rìn lọ tàbí eléyìí tí ìjà lọ ni mò ń sọ yìí tó máa ń ṣù síbì kan táwọn èèyàn máa ń fi náà ṣe lára tá máa lé yẹn tá a bá ti rí kẹ́niyẹn ṣọ́ra. yẹn soldier arms. ò ti yé yín ọ̀rọ̀ bí ìdíwọ́ a máa ṣẹlẹ̀ ṣùgbọ́n àwa gbẹ́kẹ̀lé àdúrà tá a bá ń rí nǹkan tá a bá ń sọ yìí àdúrà capture ẹ̀ àdúrà kápá ẹ̀ ṣùgbọ́n yẹ́ rí àwọn eléyìí tó gbé nǹkan funfun sẹ́nu yẹn ó pín sí méjì. ìyẹn ìrà tó bá gbé nǹkan funfun sẹ́nu. ó pín sí méjì èyí tó kó nǹkan tuntun sẹ́nu yẹn tí a bá rí tí à ń wò títí tó fi torí tó bá ti ń lọ bẹ́ẹ̀ yẹn ó níbì kan tí wọ́n máa sorí mọ́ tí wọ́n fẹ́ lọ fàbọ̀ ìrìn àjò wọn sí
ó ní ibì kan tó máa drop nǹkan ẹnu wọn yẹn sí, ó ti ní kòtò kan nínú ilé yẹn tàbí níbikíbi lára nìyẹn, ṣùgbọ́n pé wọ́n kọjá rẹ lọ orí kíní funfun lẹ́nu wọn yẹn, ó sọ fún ẹ pé ire ń bọ̀, owó ń bọ̀, wọ́n wá polongo fún ẹ nìyẹn pé ire ń bọ̀, owó ń bọ̀, ṣùgbọ́n tó bá ti wọ́ lọ tán sọ̀mìtì gbogbo nǹkan ẹnu wọn yẹn sínú kòtò kan, ẹ̀wò tí wọn ò jáde mọ́, ìyẹn ni wípé bó ti wù kí oògùn ó le tó, kò sẹ́ni tó lè dá ire owó ajé rẹ dúró, ajé tó ń bọ̀. ẹni tí ẹ̀ ń sọ ni pé. ìmọ̀ bóyá tẹ̀lé ẹ̀ tó máa ti ta àwọn bẹ́ẹ̀ wọ́n gbá wọn àbí wọ́n gbọ̀n wọn dànù, wọ́n á dá ire ẹ̀ dúró. mọ̀tọ́ bá ń lọ láyé ara wọn tó wọ́n dá wọn dúró, ire náà máa dé. tó túmọ̀ sí pé bí wọ́n bá lọ tí wọ́n sì débi tí wọ́n fẹ́ dé. tán sọ̀mìtì nǹkan fúnfún ẹnu ẹ̀ ńlẹ̀. pẹ̀lú tán sọ̀mìtì orí ẹni yẹn máa tẹ. ire yẹn ti wà permanent. pátápátá kò sẹ́ni tó lè dá dúró. mọ̀tẹ́ bá sì rí wọn tó ń lọ yẹn tó ń làtọ́ pé máa ń tò léra ni tá gbé nǹkan fúnfún sẹ́nu yẹn, àmì ni wọ́n polongo pé wo arákùnrin àbárábìnrin ó máa rí ire kan o, ṣùgbọ́n tọ́lọ́run jẹ́ kán lè gbé débi tán lọ. àṣírí ni. àṣírí inú ayé. àṣírí ni nínú àmì ayé. bẹ́ẹ̀ ni ara ẹ̀ ni. bàbá ẹ tẹ̀ wájú. àyàn kan tó bá mú ẹ gbàm, àṣírí ni o. tí àyàn bá mú yàn. tó bá mú ẹ lẹ́sẹ̀ àbí apá àbí tó ṣáà mú ẹ, wọ́n fẹ́ fàárẹ̀ kan ṣe olúwa ẹ̀. bàbá ọ̀pọ̀lọpọ̀ ilé ni àyàn wà. àyàn mìíràn máa ń mú yàn, àyàn tá ayé ti bàlẹ́, kì í ṣe gbogbo àyàn ló mú yàn, ó lélẹ̀ tó máa yàn fún yàn, ayé ò ní rán nǹkan sí ẹ. àmín. so èyí tá ayé bá ti rán yẹn á ṣiṣẹ́ ẹ̀. èkúté rí yẹn náà wọ́n máa ń ya lò, àmì ayé ni o. tí asín bá gé èèyàn lẹ́sẹ̀ jẹ kéèyàn múra ṣàdúrà. asín. bẹ́ẹ̀ ni, tó bá kéèyàn lẹ́sẹ̀ jẹ nínú ilé ara ẹni, tó bá gé ẹ̀jẹ̀ tó gé ẹ̀jẹ̀ kẹ́ni ẹ gbàdúrà dáadáa. asín ìtẹ́ ẹ̀ sọ ni pé asín kì í dédé géèyàn jẹ. rárá o, tó bá ti géèyàn jẹ wọ́n rán sí i ni, ó nítumọ̀. àmì ayé ni. àmì ayé ni. àmì ayé ni. àmì ayé ni. igbe méjì lológbò ń ké o. ológbò. igbe méjì ló mú. sọ bẹ́ẹ̀ ń jò ní. igbe méjì ni. igbe méjì ni. á ké kan bí ọmọ tuntun. tó bá ti ké yẹn bí ọmọ tuntun, kí ẹni yẹn gbàdúrà lórí ọmọ. ṣùgbọ́n a máa sùn kan bí ẹkún lásán tí ò ní ké bí ọmọ tuntun. ìyẹn ológbò. ìyẹn ni pé ikú òjijì ń bẹ lágbègbè ibẹ̀ yẹn. so àṣírí ni. àwọn àmì wo ni ológbò lè fi hàn èèyàn tí èèyàn fi mọ̀ pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀, bóyá nǹkan kan ń ṣẹlẹ̀ àbí nǹkan fẹ́ ṣẹlẹ̀. tí ológbò bá fẹ́ wá sílé ẹni, àkọ́kọ́ kì í ṣègbà tó bá rí lórí, àkọ́kọ́ sápamọ́. tó bá ti sápamọ́, wábi tó balance dáadáa dúró sí, àwa operate ohun tó fẹ́ ṣe. àmì tá a kọ́ rí ni pé ìgbà mìíràn ó lè máa ṣe gàràgàrà nínú asbestos, ó lè máa ṣe gbàràgbàrà lórí fáànù, àwọn àmì ẹni yẹn. ṣùgbọ́n tó bá ti kù díẹ̀ kó ké yẹn, ohun gbogbo á change, torí pé ìgbé yẹn ìgbé òkùnkùn ni, kì í ṣe ìgbé lásán. kì í ṣe ìgbé lásán. lóru gọ̀jọ́ tàbí ńgbà míì àbí ní abẹ́ òrùlé tàbí nínú òrùlé, àwọn nǹkan máa ń jáde nílé ẹlòmíì, á jọ bí ohun ẹyẹ, ó sì lè jẹ́ ẹyẹ gidi o, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ó mọ bẹ̀rù. ẹ dákun, bóhùn ẹyẹ bá ń jáde lóru gọ̀jọ́ ní abẹ́ òrùlé ẹni, kí ni ìtumọ̀ rẹ̀? méjì ló pín sí. àwọn kan ń bẹ, àwọn kan wá ṣe olùbẹ̀wò sí ilé yẹn, ibi tán bá ṣẹ́ dé ń bẹ̀. ìkan àrùn sí láti kó gbogbo ire ilé yẹn láti ṣàjẹ. so tí nǹkan bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn, òkùnkùn ni wọ́n lè dùn sínú ilé yẹn kán wà bẹ̀ fódìdí ọ̀sẹ̀ kan kó má mọ̀. ìgbà tó máa fẹ́ lọ pátápátá máa kígbe. àwọn nǹkan bá wa ń gbélé táàrí, àmì ni. àmì ni. àwọn àmì kan wà tó jẹ́ pé tí ó bá dúró, ẹ̀yin fúnra ara yín tẹ́ bá dúró, ilẹ̀ á máa pòyì, kì í ṣe pé ẹ̀jẹ̀ rẹ̀ ò tó, ilẹ̀ á máa pòyì. tó bá fi nǹkan sórí ilẹ̀ fẹ́ lọ míì, àgàgà kí wọ́n jẹ́ lẹ́jẹ̀ funfun, ilẹ̀ yẹn máa pòyì lójú ẹ̀. lójú ẹsẹ̀ yẹn á tún fi ilẹ̀, àmì ni. àti àwọn àmì kan tó ń bẹ tí ọwọ́ bá yún èèyàn, tán lọ wọ́n máa yún ẹni yìí o. tó bá ti yún ẹbẹ yẹn, ó ní ìtumọ̀. owó ń bọ̀, ire ń bọ̀, ṣùgbọ́n kí àwọn ayé jẹ́ kí ire yẹn dé immediately. tó bá ti yún ẹyẹn fowó kékeré bó tẹ̀ ṣe 100 naira 50 naira fi sọ́wọ́ yẹn, kó máa bá yún bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀, kó máa yún pẹ̀lú owó yẹn tó títú àfi drop ẹ̀ ìrìpọ̀ owó yẹn á wá. bẹ́ẹ̀ tó bá yún ẹ lásán tó kàn ń ṣe báyìí, wọ́n lè dá padà, torí ayé la pè é. so àwọn àmì pọ̀, àmì pọ̀, àwọn àmì. bàbá ní ká wò ó, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rá mi ṣiṣẹ́ o, torí nígbà kan lẹ́nìkan pè mí tó sọ wípé òun mọ̀ ṣe alábàápàdé ẹnìkan tó lóun wá ẹṣin ṣe kiri, pé òun wá ń béèrè pé kí ló fẹ́ fi ẹṣin ṣe,
pé ṣé ìṣe pé ṣe yìí ẹ̀mí ìkórira ni wọ́n fi ń fà sínú ayé ọmọ ẹni. iṣẹ́ ìkà ni wọ́n fi ṣiṣẹ́ ṣe iṣẹ́ ìkà àwọn tó máa ń ṣe ìkà àwọn ló máa ń lo eṣinṣin tó tó máa lẹ̀ ti lò bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń fa nínú òkúta àbí kẹ́rin yẹn máa tà tàbí kẹ́rin yẹn máa mú bọ́ọ̀hún rere àbí kí nǹkan máa dára fẹ́ nìyẹn àbí kí èèyàn lọ́jà kó máa sùn so wọ́n lè lo eṣinṣin láti fi ṣe iṣẹ́ yẹn àbí kò yẹ bẹ́ẹ̀ so gbogbo iṣẹ́ ìkà ni eṣinṣin wà fún rere rírí rẹ̀ ìkà lílo ẹ̀ ìkà so ìyẹn ni ti ẹni yẹn. níjọ́sí ẹ ṣàlàyé pé bí eṣinṣin bá kóra jọpọ̀ síbì kan bóyá sílé èèyàn tàbí ibi téèyàn ti ń tajà kí ni ó túmọ̀ sí bàbá. òkúta ní ẹni yẹn ò lè rọ́jà ta tó bá ṣe ilé ẹni lóṣù mọ́ àárẹ̀ nìyẹn àárẹ̀ gidi nìyẹn àárẹ̀ ó máa ṣẹlẹ̀ sẹ́ni yẹn. bí eṣin bá. tó bá ṣù sí ilé èèyàn tó bá ṣù sí wíńdò àbó ṣù sí ilé àbọ̀ ẹgbẹ́ gànà àárẹ̀ ló bá wá ṣùgbọ́n ẹni yẹn àti ọlọ́run nìkan láṣẹ ogun so tí yàn bá gbàdúrà kó sógun tó ṣe é ṣẹ́ tó bá dẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn kí yàn wá iyọ̀ sómi kó fi wọ́n bẹ̀ askata àmì pọ̀ tí ènìyàn bá sùn tí yàn bá ní mìrọ̀ sílé tó bá dalẹ̀ tó bá ṣe standing mirror kó máa faṣọ bò kó fi aṣọ bò kó máa ṣí sí tálẹ́ bá ti lẹ́ gbogbo glass tó bá ti jẹ́ standing. bàbá ẹ tún sọ. mirror tó bá ti jẹ́ standing glass ilé tó wà lára kọ́ńbọ̀dù yín ni àbí tẹ́ ṣe standing tálẹ́ bá lẹ́ kán sọ fún wọn kán faṣọ bò glass yẹn àmì ni nítorí pé monitoring ló jẹ́ fún àwọn àgbà torí mirror ni ayé máa ń lò tán fi mọ ibi téèyàn wà. ṣé mírọ̀ téèyàn rà fúnra rẹ̀ ayé ní sà àtàyé ọ̀tọ̀ tí gan téèyàn gbé sílé gan lè lò communication ni ṣèbí tó bá déwájú dígí wà ríra ẹ̀ àmì ni so àwọn àmì kan dẹ̀ tó ń bẹ tó jẹ́ wípé tí ènìyàn bá fẹ́ tó bá fẹ́ rí ìṣòro kan ṣe rí apá wa ọ̀tún ní ṣódà ẹ̀ a máa ṣe kúlú kẹ́niyàn ṣọ́ra àmì ni àmì ara nìyẹn kò sí kankan ẹnìyẹn máa rí bí ìjà bí nǹkan kan tó máa jẹ́ bí ariwo tí àlejò bá dẹ̀ ń bọ̀ tí èèyàn fẹ́ mọ̀ àlejò fẹ́ bọ̀ ojú ẹ̀ a máa ṣe kúlú àlejò ń bọ̀ ọmọ lójú a máa ṣe pépépé àlejò ń bọ̀ nígbà mìíràn wà tí èèyàn bá pariwo fún àmì ni wọ́n lè máa sọ̀rọ̀ rẹ níbi míì tàbí kán máa pèrè olúwa ẹ̀ so olúwa sọ pé òmi ni mo ní ọjọ́ tí mo ní àmì tí mo lohun gbogbo oníṣùgbọ́n àwọn ayé ní tiwọn so àwọn àmì yẹn pọ̀ tí èèyàn bá rí òkété ẹranko tó ń gbénú igbó yẹn tó bá rí lọ́sàn-án wàhálà ni ikú òjijì ní àmì ni tó bá rí ẹyẹ òwìwí tó bá bà sẹ́gbẹ̀ẹ́ ilé rẹ tó pẹ́ díẹ̀ kó tó fò tó ké hú bó ṣe ń ké yẹn àmì ni o àárẹ̀ ló bá wá àṣírí ni. kódà bí èèyàn bá wá ẹ̀wọ̀n pé ńgbà mi irú òkété tẹ́ sọ yẹn nísìnyí àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n lọ sí new site o tó bá rí lọ́sàn-án tí wọ́n wá rí bí wọ́n wé ti ń kọ́ lé bí ẹ̀kọ́ inú gbóni wọ́n wà bẹ́ẹ̀ ni wọ́n bá rí lásìkò yẹn. tó bá rí tó bá ṣẹni tó yé ìmídélé tó bá ti di kó bulẹ̀ ẹbẹ̀ yẹn kó gbàdúrà sí kó dá padà àṣírí ni òkété kì í jáde ọ̀sán bẹ́ẹ̀ yẹn ó níṣẹ́ tó wá ṣe ẹ mọ̀ pé ọlọ́run dá ènìyàn ó dá ẹranko ó dá ẹyẹ ó dá igi ṣùgbọ́n ó ní àsìkò ó dẹ̀ ní àmì fún oníkálukú. tó bàbá bí a bá ń sọ̀rọ̀ nípa àwọn kan wà tó máa ń wo àtẹ́lẹwọ́ èèyàn wọn ni wọ́n fẹ́ wo ìràwọ̀ téèyàn bá wálé ayé ṣé àwọn kìíní ìyá mọ̀ ṣe é wò. ṣe mọ̀ pé àtẹ́wọ́ la bá ìlà ó láwọn tá a fún lóye ẹ̀ àwọn kan wà tán pè ní palmologist àwọn wà tán pè láwòràwọ̀ òye tiwọn nìyẹn àwọn kan wà ilé wọn náà ti ń ṣiṣẹ́ yẹn so òye kan dẹ̀ máa wà nínú ẹnìkan nínú wọn ṣùgbọ́n àwọn ilé tó lágbára jù ní agbára ẹ̀mí mímọ́ tí ẹ̀mí mímọ́ bá rí ẹ amọ̀rú èèyàn tó jẹ́ so àmì yẹn ó pọ̀ káàkiri ìyẹn là ń pè ní ọgbọ́n ìmọ̀ àti òye so àmì oníkálukú tí ọlọ́run fún látọ̀run ó wà ṣùgbọ́n àwọn ayé wọ́n ní àmì tó pọ̀. kódà bí ọmọ ènìyàn bá fẹ́ mọ ohun tó yẹ kó ṣe àti tí ò yẹ kó ṣe ṣe àǹfààní rẹ̀ wà. àwọn kan lè wo ọwọ́ wọn ẹ mọ̀ pé ẹlòmíràn òye tí ọwọ́ yé àwọn kan òye yẹ̀pẹ̀ yé wọn àwọn kan òye àdúrà gbígbà yé wọn àwọn kan oníkàwé pẹ̀lú ẹ̀bùn àti òye tirẹ̀ òye ẹ̀mí mímọ́ làwa ń lò ẹ̀mí mímọ́ làwa ń lò yìí tá a fi mọ gbogbo ó nígbà tí ẹ̀mí mímọ́ wá bà lé yín ẹ̀yin ò mọ gbogbo òye gbogbo yóò sì yé yín
láì sí ẹ̀mí mímọ́ òfo lè nìyàn gbogbo agbára tó bá wù kó wà láyé agbára pọ̀ àwọn ẹ̀mí dẹ̀ pọ̀ ṣùgbọ́n ẹ̀mí mímọ́ nìkan ló lórí wọn àwọn ẹ̀mí tó kù wọ́n lágbára ṣùgbọ́n wọn lálẹ́ wọn ní gbẹ̀yìn torí pé ẹ̀mí mímọ́ nìkan ló bẹ̀rẹ̀ àti gbẹ̀yìn. bàbá wọn ní bẹ́ẹ̀ bá ń gbàdúrà pé tóòrùn wá mú dáadáa lásìkò yẹn wọn ló ní ìtumọ̀. tó èèyàn bá ń gba àdúrà tóòrùn bá mú agbára sọ̀kalẹ̀ ni agbára àdúrà ló wà lẹ̀ àmì náà ni àmì ọ̀run ni agbára sọ̀kalẹ̀. bójú bá wá rọ̀ ńkọ́. tóòjò bá rọ̀ àdúrà yẹn ti gbà ìyẹn ni pé ẹ̀rọ ni kò sí wàhálà ogun ti ṣẹ́. ẹni tí wọ́n ń bí lásìkò tí oòrùn ràn dáadáa jẹ́ pé wọ́n rọ bí ọmọ lọ́wọ́ báyìí. tó dẹ̀ bí ẹnìyẹn ọmọ yẹn ò lè ìràwọ̀ ọmọ yẹn ò lè gbàgbẹ̀rẹ̀ nìyẹn kò sẹ́ni tó máa kojú kọ ọmọ yẹn iná àjò ẹ mọ̀ pé agbára oòrùn yẹn agbára kan ni àṣírí ni àṣírí ni. bàbá àwọn àmì kan náà tún wà tí ẹ fẹ́ mẹ́nubà ń jọ sí ṣùgbọ́n tí ò fi bẹ́ẹ̀ sí àkókò pé nígbà míì ẹni tí a bí lọ́wọ́ àárọ̀ ẹni tá a bí lọ́wọ́ ọ̀sán ẹni tá a bí tó jẹ́ pé lọ́wọ́ ìrọ̀lẹ́ ló bọ́ sí ẹ ló ní agbára kan táwọn yẹn gbé wálé ayé ẹ ló sì ní àwọn èèwọ̀ kan tó so pọ̀ mọ́ wọn. ẹni tá a bí lọ́wọ́ àárọ̀ wọ́n jẹ́ ẹ̀dá kan tó yẹ kó wọ́n máa ń ní sùúrù láyé wọ́n máa ń jọmọ tó ní sùúrù láyé èèwọ̀ tó dẹ̀ rọ mọ́ wọn ni wípé tó bá délé ayé tán wọ́n á ṣọ́ra fún ohunkóhun tó bá jọ mọ́ fífinú hàn ènìyàn ẹni tá a bá bí lọ́wọ́ ọ̀sán wọ́n jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé wọn ò gba nǹkan mọ́ra ara wọn ò gba ìyà ara wọn ò gba sí kò gba ọ̀rọ̀ ẹ̀gàn so wọ́n á dẹ̀ jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé wọ́n á ṣọ́ra láti máa bá ẹnikẹ́ni lu aṣọ papọ̀ àwọn tó ń bí ní ọwọ́ alẹ́ bí ìrọ̀lẹ́ yẹn wọ́n jẹ́ ẹ̀dá kan tó máa ní sùúrù ṣùgbọ́n ìbínú wọn kò ṣeé kó wọ́n lè ba nǹkan mọ́ra ìbọn tó bá ti yarí wọ́n yarí nìyẹn ìwọ tí wọ́n ní pé oúnjẹ tó bá ti mọ̀dí wọn gbọ́dọ̀ jẹ bó ṣe wà nìyẹn. a mọ̀ bí àwọn kan lọ́gànjọ́. lọ́gànjọ́ òru àwọn yẹn là ń pè ní ẹni tí ayé kò lè rí díẹ̀ kò ṣe é rí dí nìyẹn ọ̀rọ̀ ẹni yẹn ò lè yí ọmọ aráyé torí pé ìṣẹ̀dá rẹ̀ wá nígbà tí ayé sùn lọ. wọn kó wọn máa ń porúkọ bàbá kan ní ajagun málùbọ́n dáàdi mi ló ń jẹ́ bẹ́ẹ̀. ajagun málùbọ́n. ọba ló ń jẹ́ bẹ́ẹ̀. ọlọ́run lẹ́nu tó tí o. ajagun málùbọ́n ni. ó ti rò pé bàbá yín tó bí ilẹ̀ fẹ́ sọ. ara o bàbá mi ọ̀run ni tó dá ilẹ̀ tó dá ayé tó dá ọ̀run tó dá ènìyàn òun la ajagun málùbọ́n. ẹ mọ̀ pé tó bá fẹ́ kò sóhun tí ò lè ṣe lágbàáyé ẹlòmíràn máa pera ẹ̀ ní nǹkan gbà tó bá máa da ṣẹ́jú kan bàbá mi ọ̀run kò sóhun tí ò lè ṣe. alágbára ni òun ló lómi òkun ló ní gbogbo ọjọ́ tá à ń lò yìí. bàbá báwo lẹ ṣe ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àmọ́ sọ wípé kò fẹ́ẹ̀ ṣàdúrà tí ẹ gbà fáwọn tí ẹ ṣẹ wọn ní báwọn bá ti bàbá yìí pé àdúrà ní ṣáá wọ́n sì tún sọ pé bàbá ò sì ní gbà kankan lọ́wọ́ àwọn pé ẹmọ́lẹ̀ wa kó tó di pé yọ gbàdúrà pé nǹkan báyìí torí ọ̀pọ̀lọpọ̀ ló pè mí tí wọ́n ní àwọn ti àwọ̀ ojútùú sọ̀rọ̀ ayé wọn àwọn ti yà sọ́tún àwọn yà sósì omi ń bẹ àwọn ò tiẹ̀ tí ì sọ̀rọ̀ tán wọ́n ti ní ẹmú 200,000 wá ẹ ṣe gbé ẹ̀ṣàwó àṣẹwá àṣẹǹbọ̀ àwọn ò tiẹ̀ ráwọn yẹn pè mọ́ ẹlòmíì búlọ̀kù àwọn wọn wá ní ọ̀rọ̀ tí yìí yàtọ̀ pé ọ̀rọ̀ yìí ò rí bẹ́ẹ̀ bàbá bó o lẹ ti ń ṣe tàdúrà olúwa ń gbà. ọlọ́run ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé láti inú oyún wá làwa ti gba iṣẹ́ tá a gbà yìí ẹ mọ̀ pé ẹ̀dá mẹ́ta ló wà onírógun àkóbá àwọn tí ọlọ́run pè àtẹni tó pera ẹ̀ àtẹni tí sàdúkèétì pè ó yàtọ̀ síra ohun tí ẹyẹ bá máa jẹ Olódùmarè ló ń pèsè ẹ̀ ó ní Èlíjà lọ sínú igbó yẹn oníṣùmọ́ jókòó kò sí Shoprite kò sí ẹnìkan ṣùgbọ́n Olúwa ní ìwọ Èlíjà máa bọ́ ẹ ju ará ìgboro lọ ẹni tọ́lọ́run bá ti dá àkúnlẹ̀ yàn á tẹ̀lé wòlíì làwa a sì ti wà níṣẹ́ náà ti pẹ́ ó ti fẹ́ẹ̀ dín lógójì ọdún o kì ó dàbẹ́ ni wípé Ọlọ́run ló sọ fún wa ká máa ṣiṣẹ́ fún òun àwa béèrè pé Olúwa àtijẹ àtimú nìyẹn ò kàn wá ó ní ṣé ọjọ́ wo lẹyẹ òkè wá bá wa pé ibi pa ń rí ó ní ṣé àwọn ẹranko ìgbẹ́ kan lẹ̀kú ilé wa ó ní máa ṣe tìyẹ́ ó ní áńgẹ́lì òde ọ̀run ni yóò máa bọ́ ẹ mo rẹ́ni tó ní ìṣòro tó yẹ kí n gba 3 million 4 million ṣùgbọ́n Olúwa ní má gbà kọ́bọ̀ lọ́wọ́ wọn ṣùgbọ́n nítorí pé oore ó ju owó gbígbà lọ́wọ́ èèyàn a lè ṣoore fẹ́nìkan kóun má ní £1 kó mú ẹnìkan wá kẹ́nìyàn jẹ́ bílọ́níà àìmọye oore àti ṣoore àti gba mọ́tò
a ti ṣoore gba odidi ilé a ti ṣoore gba àlàáfíà láńdù so nǹkan tí stage tá a wà ní pé ká máa ran àwọn èèyàn lọ́wọ́ tó bá dára fún wọn kan wá ṣọpẹ́ ọ̀fẹ́ ní ìgbàlà ìdúpẹ́ jẹ́ dandan. tó bàbá bí ni bàbá ìrìn àjò yín nídìí iṣẹ́ ìránṣẹ́ yìí bẹ́ẹ̀ ni bó lẹ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò náà olúwa ló pè wá ètò pàtàkì la ó fi ṣe tí a ń pè ní àyájọ́ ìpè ìyẹn la máa kọ. ọjà láìpẹ́ láì jìnnà àwa ṣe yẹn a ṣe yìí tí a pè ní àyájọ́ ìpè nípa bàbá prophet Samuel Adéyẹmí Ògúnṣakin tó òun náà lẹ ti gbọ́ yìí o gẹ́gẹ́ mo ti mọ̀ ń sọ àwa ń tẹ̀yìn ẹ̀yin náà ní tiwa o jákèjádò àgbáláyé ohunkóhun tí ẹ bá fẹ́ ìbàjẹ́ nílẹ̀ òkèèrè ni ìbàjẹ́ ní London l'Amẹ́ríkà ohunkóhun tí ẹ bá fẹ́ lọ́dọ̀ bàbá ẹ láǹfààní láti pe bàbá yìí discriminate o pé ẹja fi ìpè ti Nàìjíríà lẹ̀ kákọ́ gbé ìpè ti Amẹ́ríkà rárá o gbogbo èèyàn tí wọ́n bá ń pe bàbá ni bàbá máa ń gbé ìpè wọn ó sì láwọn àkókò tẹ́ ẹ lè pe bàbá tí wọ́n sáré gbé àti wípé àwọn ọ̀nà tẹ́ ẹ lè fi bá wọn sọ̀rọ̀ ẹ lè lo WhatsApp gẹ́gẹ́ bí wọ́n ti sọ ẹ lè pe bàbá sórí nọ́mbà wo ni wọ́n lè pè yín sí. 081 61 26 1567. ẹ pè lẹ́ẹ̀kan sí. 081 61 26 1567 WhatsApp ni ẹ. nọ́mbà kejì 080 33 52 65 22. Àkúrẹ́ Olóyèmẹkùn láti wá dé bá bàbá lálejò ní ilé ìjọsìn wọn níbí. Healing Christ Apostolic Church. ní ìjọka road Sunday bus stop nílùú Àkúrẹ́ Olóyèmẹkùn àyìnbẹ̀ láti wá bá bàbá ìjọ wọn ní ó sì ti pẹ́ tí wọ́n ti wà nínú ìjọ yìí àwọn ni olùdásílẹ̀ a dúpẹ́ lọ́wọ́ yín o ohunkóhun tí ẹ bá fẹ́ bá wa sọ ẹ lè comment sábẹ́ comment section tàbí kẹ́ DM wa láti bá wa sọ̀rọ̀ abẹ́rẹ́ tiwa lókun nídìí ó kọ́ tèmi ò papòdà ṣùgbọ́n kí n tó máa lọ ẹ mọ́ gbàgbé ẹ mọ́ bá wa pín ètò yìí kẹ́ jẹ́ kí gbogbo àgbáyé kí wọ́n rí ẹ bá wa pín kò ná yín nìkankan ẹ sì subscribe sí ìkànnì Òjó Awógbèmí Kábíyèsí TV gbogbo ìgbà la mọ̀ mú àwọn ètò akọ́nilọ́gbọ́n ètò atọ́nisọ́nà yálà ní ti ọ̀nà kìrìsìtẹ́nì ni tàbí èyíkéyìí ó wù ṣùgbọ́n yóò jẹ́ ètò tí ó jẹ́ wípé ó gbọ́dọ̀ jẹ́ ètò tọmọlúwàbí tí ń tọ́ni sọ́nà tí ń ṣe ọmọ aráyé lóore ká gbọ́ra láyọ̀ ká ríra láyọ̀ ká tún pàdé ayọ̀ ká mú dolódì ara wa ó di lábọ̀ òdìgbà.